wọ́n lólùkóyèdè tí Tinubu fi ṣalága Efcc kò bófin mu o. Awuyewuye rẹpẹtẹ ló ti ń lọ lórí ẹ̀rọ ayélujára báyìí lórí ìyànsípò ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdè tí ààrẹ ilẹ̀ wa Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ yàn sípò alága tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC. Wọ́n lọ́kùnrin náà kò kúnjú òṣùwọ̀n, ìyànsípò rẹ̀ sì tẹ òfin ilẹ̀ wa lójú. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2023 yìí ni Tinubu kéde pé òun ti yan Olúkóyèdè ẹni ọdún 54 sípò alága EFCC láti rọ́pò Abdulrasheed Báwà tí wọ́n yọ nípò náà lóṣù díẹ̀ sẹ́yìn. Àmọ́ kò pẹ́ tí wọ́n kéde Olúkóyèdè làwọn èèyàn ti gba orí ẹ̀rọ ayélujára lọ láti sọ̀rọ̀ tako ìyànsípò ọkùnrin ọ̀hún. Ọ̀kan nínú àwọn tó kọ ọ̀rọ̀ lòdì sí ìyànsípò yìí ni amòfin àgbà Daniel Bwala tó jẹ́ ọ̀kan lára àwọn olùrànlọ́wọ́ fún Alhaji Atiku Abubakar. Níṣe lọkùnrin náà ṣí ìwé òfin EFCC kalẹ̀ tó sì ṣàlàyé pé ní ìsọ̀rí kejì ìwé òfin EFCC tí wọ́n ń pè ní EFCC Act, ẹni tí wọn yóò bá yàn sípò alága àjọ ọ̀hún lákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣì wà lẹ́nu iṣẹ́ agbófinró tàbí tó ti fẹ̀yìntì nílé iṣẹ́ agbófinró kan. Ẹ̀ẹ̀kejì, tòun gbọ́dọ̀ ti ní ìrírí bí ọdún 15 nídìí iṣẹ́ agbófinró. Ẹ̀ẹ̀kẹta, ó kéré tán onítọ̀hún gbọ́dọ̀ wà ní ipò igbákejì kọmíṣánná ọlọ́pàá tàbí jù bẹ́ẹ̀ lọ. Bwala ní ọkùnrin tí wọ́n yàn yìí kò tí ì ṣiṣẹ́ nílé iṣẹ́ agbófinró kankan rí. Iṣẹ́ amòfin àti agbẹjọ́rò ló fi ọjọ́ ayé ẹ̀ ṣe sẹ́yìn, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ẹgbẹ́ àjọ agbófinró kan. Bákan náà ni kò tí ì ní ìrírí ọdún 15 lẹ́nu iṣẹ́ agbófinró tíwèé òfin náà ní alága EFCC gbọ́dọ̀ ní, torí iṣẹ́ amòfin yàtọ̀ sí ti agbófinró, kò jọra wọn. Bwala ní tí wọ́n bá tiẹ̀ fẹ́ ṣírò àsìkò àti ìrírí Olúkóyèdè látìgbà tó ti ń bá àjọ EFCC ṣiṣẹ́ mọ́, gbogbo ẹ̀ kò tí ì pé ọdún 6. Bwala wá kádìí ọ̀rọ̀ rẹ̀ pé ta ló mọ̀ bóyá ó lóhun tí wọ́n fẹ́ lò ó fún, bóyá ó sì níṣẹ́ tí wọ́n fẹ́ kó jẹ́ ló fi jẹ́ òun ni wọ́n yàn ni. Lọ́gán tọ́rọ̀ yìí ti gorí ẹ̀rọ ayélujára làwọn èèyàn ti ń gbà bí ẹni gbagbá ọtí. Wọ́n lọ́kùnrin náà kò kúnjú òṣùwọ̀n, ìyànsípò rẹ̀ kò sì bófin mu. Àwọn kan ní kí Tinubu tètè yọ ọ́ kúrò tàbí káwọn aṣòfin àpapọ̀ pa orúkọ náà rẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.